Bukky just orí ẹ̀ dàrú, orí ẹ̀ pè, orí ẹ̀ fọ́, orí ẹ̀ wọ́. Oh wow, girl, Allah. Oh wow, girl, I swear down. Ó ti gbàgbé ni. Ṣé bẹ́ẹ̀ lẹ́ni ká fọ̀rọ̀ justice for Mohbad lẹ pé ẹ má lè ṣe. Gbogbo yín kéyín jáde. Ele má lè ṣe yín lẹ mọ̀ ṣe. Ẹ rí ṣe dọ́là. A filẹ̀ fún yín ká wo bóyá má lè ṣe náà ni. Ẹ rí ṣe torí pé olè yín olórí bu ni. Kàkà bẹ́ẹ̀ kí lẹ ń ṣe ṣó lẹ ń ṣe láàárọ̀ lọ́sàn wọ́n á máa pariwo wọ́n á máa tutọ́ mo sọ pé gbogbo fóònù àti gbogbo àwọn tó yẹ kánú ilé ẹ̀ á máa rùn bó bá ṣílẹ̀kùn gan mo sọ pé òun rùn ìtọ̀ torí eyín ẹ̀yẹn kàn máa fọ́ ìtọ̀ jáde. You are a very bitter soul. You're such a useless woman. There's nothing about you that is worth emulating. I swear down, nothing. Let's begin to count it. You are bittered. Àwọn ọmọ inú ẹ̀ ló ń wá aṣọ ló ń wá ọrùn ló ń wá gbogbo ẹ̀ lé lórí. Meanwhile iná dẹ̀ ń jó wọ gangan lábẹ́ aṣọ. Ọmọ kan ṣoṣo tó bí tó ẹ kó gbájúmọ́ kó help ẹ láti jáde nínú ìdè tí ìwọ fúnra rẹ̀ ló fọwọ́ rẹ̀ dé mọ́bẹ̀ because ó tọ́jú ẹ̀ ó dúró tì ó ṣèyà fún. Àwítàn sọ pé èmi back off nítorí evidence tán ní fontaine àwọn ọmọ tèmi. Are you joking or something? You must be mad or something, darling. Let me give you an information that you need to know today. Sori ìyá Mohbad mo wà lẹ́yìn mo dúró sẹ́yìn báyìí kan pé ni kò sí kankan tí màá fi ṣe. Bẹ́ẹ̀ ni mo sọ. Bẹ́ẹ̀ ni mo wà lẹ́yìn ẹ̀ gidi gan ni. Ẹlẹ́fẹ̀lẹ́ petition yìí ẹ lọ lẹ̀ àwa gan wà ẹ̀. Ó búnlé odidi ọmọ tó ti pọ̀ sí ọmọ tó ti sọ ọmọ. Give your actor set. Nígbà tí yóò bá nírú ẹni ò lè mọ iye ẹni. Ó bímọ sáyé bẹ́ni tó bímọ sáyé ṣe ọ̀nà ọmọ ẹni. You lack empathy for your child. He needs to die. No single empathy. So how can you have empathy over anyone or anyone's child? Oh, lè ní empathy kankan. You can't. You can't. You lack it. Oye, orí ò pé. Oh, wow, okay. Oh, normal. And it's very obvious. Kò yẹ kó tí mo sọ. It's very obvious. Bukky just. Mi ní sọ̀rọ̀ jù. Ṣùgbọ́n kó mọ̀ pé mo wà lẹ́yìn màmá Mohbad gidi gan ni. Kò sí nǹkan tẹ́ máa fi woman yẹn ṣe. Kò tètè yá mọ̀ yẹn sìn. Orí ẹ̀ kó lọ pé dáadáa. Tẹ́ bá ń wá DNA ẹ lọ bá kọ́tà dá. Ẹ ṣe bó ṣe ń ṣe kó lè bá rí bó ṣe ń rí. Kẹ́yẹ máa ṣe láńgbáláńgbá àti lògòlògò kẹ́ máa fi àwọn ẹni ẹlẹ́ni kẹ́ máa fi tajà lórí platform yín. Kẹ́lẹ́ ẹ̀ ń ṣe favour tó jẹ́ pé ẹ̀ ń ṣorí burúkú ẹ̀ ń ṣẹ̀sìn tó jẹ́ pé àwọn ọmọ yín gan tó bá di ẹ̀yìn ọ̀làgán àdínà yín pé àwọn ọmọ yín rí ẹ̀yìn yóò fòyà játijàti jálajàla jákàjáká jọ̀rànjọ̀ràn jíkìjíkì jákòjákò idiot. Àwítán àwọn eyín yẹn sá pariwo sí mi létí mọ́ dárúkọ mi kó máa pariwo rubbish sí mi tẹ́ máa pariwo bẹ́ẹ̀ ni tí gìrì gbé ọ̀dẹ̀ idiot. Get out. Then another thing ó ní ìdọkùnrin gidi nínú ayé ẹ̀ tó máa gbọ́ ẹ́ jìgìjìgì so that gbogbo nǹkan tó ń kún ẹ́ lára tó ń jẹ́ kó máa gbónú ara tó ń ṣe tó ń mọ̀ á lè calm down. Ó ní ìdẹ my darling ọlọ́run ó ní ìdí ẹ̀ gan because ara yìí nínú jẹ́ kó máa ṣe bí ọ̀sìn dẹ̀ ó ní ìdí ẹ̀ ó sì yẹ bẹ́ẹ̀ yẹn wọ́n fẹ́ máa bá mi sọ̀rọ̀ máa mọ bóyá máa bá mi sọ̀rọ̀ ní àti òsínú class kan náà àsínú ẹgbẹ́ kan náà bí ti bá òun tanu sí pé mo dá orí ẹ̀ burú ni wọ́n tẹ̀wé mọ́ ibà fún ẹ̀ Àwítàn sọ pé àwọn àmà mi nǹkan tá a sọ kémi jáde sọ pé wọ́n tí ìbí kan nípò bàbá ńlá kú bàbá yàrá ya bàbá ńlá anybody rẹ̀ kó try shit pẹ̀lú àwọn ọmọ mi ó fẹ́ gbéná wojú ẹ̀kùn àbáyé ẹ̀ fẹ́ rán ó ti rán pa straight wọ́n bí èrè ìyá ẹ̀ eléyín ṣàmúgà má wàá tọ́ sí mi lára mọ́ o ti gbọ́ má bá mi sọ̀rọ̀ pẹ̀lú pẹ̀lẹ́pẹ̀lẹ́ ni ohun tútù ó ní kó máa pariwo bí ìgbà tí wọ́n gún ẹ̀ lábẹ́rẹ́ wèrè. You fucking mad or something? Ọ̀dẹ̀ mi àti àwọn àánú sẹ́ẹ̀tì ni ìwọ kìíní dọ̀tí inú ilẹ̀ játijàti council flat ló ń gbé ìwọ tó ò tí ì rí kankan ṣe ní láì fún ẹ ọmọ ẹ zero ìwọ fúnra rẹ zero everything nípa ẹ zero olórí ibú lórí pé bàbá Mohbad máa fi ti gan ọ̀dẹ̀.